lórí mi lọ́jọ́ ìdájọ́ o. Ǹjẹ́ ó má dọ̀wọ́ ọ̀wọ́ lórí mi lọ́jọ́ ìdájọ́ o. Nítorí oníkónkólójíkó nílà gbogbo ìdẹ fíkú. Oníkónkólójíkó nílùú ṣẹ̀kẹ̀rẹ̀ fárùn. Ká dàgbà ká gbégbá ògbó kọ̀ǹgẹ́ kọ̀ǹgẹ́ kọ̀ǹgẹ́. Ó dé fá fún Ọ̀rúnmìlà tí ń lọ sókè ìjẹ̀dì nílé bàbá rẹ̀. Wọ́n lógun bẹ lọ́wọ́ ọkọ̀ ọ̀tún, wọ́n lógun bẹ lọ́wọ́ ọkọ̀ òsì. Ó lè rìn àdélé dandandandandandan. Wọ́n ní nítorí ìgbà ìwé ìkẹ̀ǹbẹ̀ lóko. Ìgbà ìwé ìkẹ̀ǹbẹ̀ lóko. Agogo àìkú máa ń bẹ lọ́rùn ọ̀pẹ o. Ó lè rìn àdélé dandandandandandandandan. Ó lórí dórí rẹ̀ mú o, ẹ̀sọ̀ fáráyé. Ó lórí dórí rẹ̀ mú o lọ́jọ́ ìdájọ́ ẹ̀kún. Ó lórí dórí rẹ̀ mú o, ẹ̀sọ̀ fáráyé. Ó lórí dórí rẹ̀ mú o lọ́jọ́ ìdájọ́ ẹ̀kún o. Ọwọ́ lórí mi o. Ọwọ́ ní tọwọ́. Ọwọ́ ní tọwọ́. Ọwọ́ ní tọwọ́. Ọwọ́ ìkókó la fi ń wọ́ bí. Ọwọ́ òrìṣà la fi ń wá bí. Ọwọ́ ìkókó la fi ń wọ́ bí. Ọwọ́ òrìṣà la fi ń wá bí. Bí kò bá jẹ̀bọ̀ àfibálẹ̀ o. Bí ṣù bá jẹ̀bọ̀ àfibálẹ̀ o. Bí kò bá jẹ̀bọ̀ àfibálẹ̀ o. Bí ṣù bá jẹ̀bọ̀ àfibálẹ̀ o. Ọwọ́ ní tọwọ́. Ọwọ́ ní tọwọ́. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Orí mi yẹ. Oh God, Bàbá Ògúndé, ọ̀run rí ẹ o, ọ̀pẹ́ o, ẹja kwantem, ọwọ́ lórí mi o. Ladies and gentlemen, national anthem of the newly formed Ududuwa Nation.
ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o. Ẹ kúlé o. Bá ṣe ń kára lé nìyẹn. Wọ́n ní ẹ kúlé ìlà ń kára lé ẹ̀rì wá là ń kérò ọ̀nà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, mo kí ọmọdé, mo kágbà, mo kọ́kùnrin, mo kí obìnrin. Mo kọ́ yúnú, mo káṣẹ́ ẹ̀bí, ẹ kúlé. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí fún àǹfààní ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́. Mo fẹ́ bẹ̀ yín fún ẹ̀bẹ̀ kan. Ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ́ máa darapọ̀ mọ́ wa ní YouTube ní, ẹ subscribe sí channel wa. Ẹ fọwọ́ sí ẹ subscribe síbẹ̀. Ibi tá a délé ní orí ọ̀fẹ́ Ọlọ́run, orí ọ̀fẹ́ ẹ̀yin ni. Ẹ má wá wò wá níran, ẹ subscribe. Kíní kan dẹ̀ wá wà bẹ́ẹ̀ tó ń pè ní super chat. Tẹ́ bá ń wò wá, ẹ máa tẹ̀ $10, $20, $19, $50, gbogbo ẹ̀ náà ló ṣe síbẹ̀. Ẹ ṣe náà láti lè fi ran ìrìn àjò wa lọ́wọ́ náà ni. Ká lè máa rí ìrìn àjò tá à ń rìn, ká lè máa rìn bó ti yẹ. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Subscribe, kẹ́ tẹ red button yẹn, kẹ́ tẹ̀, kẹ́ subscribe síbẹ̀, kẹ́ wà ń bẹ̀. Ẹ̀yin ti Facebook, ẹ follow wa. Page yẹn, Ọmọlúkà Great TV page. Ẹ follow tẹ́ bá ti follow. So that anytime tá bá ní program bẹ́ẹ̀ yẹn, ẹ rí either nínú ibi tá a ti manage ara wa ń bí, tàbí tá bá jáde lọ sí ìgboro. Lógo Ọlọ́run, lọ́lá Ọlọ́run, a máa jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la fẹ́ lọ rí, la fẹ́ lọ bá, láti lè pàrọwà fún wọn pé bó ṣe ń lọ rè ká tún gbóhùn ẹnu wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ bá rí tí mo gbé jáde, tí mo lọ bá, tí mo gbé jáde, a ti lọ bá wọn. Eléyìí tó yìnbó pè ní pre-bá, a ti lọ pre-bá wọn. Tá ti bá wọn sọ̀rọ̀, tá ti pàrọwà fún wọn, táwọn náà dẹ̀ ti gbọ́, tán ti gbà, tán rí i pé lótìtọ́ inú ìgbèkùn ni Yorùbá wà, ó yẹ ká jáde kó tó di pàṣẹ máa gbé wọn sórí afẹ́fẹ́ pé ó yà yín náà ẹ̀ sọ, káwọn ọ̀rẹ́ yín, káwọn ẹbí yín, káwọn tó súnmọ́ yín kan lè rí. Bí irú lọ́ọ̀yà tá gbé wọlé ńjọ́ yẹn, a ti bá sọ̀rọ̀ dé level kan tó ń gan jókòó tó rò ó. At the end of the day, ó ní ẹ máa bọ̀ ẹ wá ṣe interview, máa gbọ́, máa sọ. Ó dẹ̀ grant wa, a dẹ̀ bá sọ̀rọ̀, ó dẹ̀ sọ̀rọ̀ ìgbọ́n tó sọ, ó sọ many things. Àwọn lọ́ọ̀yà bíi tiẹ̀ tó bá ní àròjinlẹ̀ tán bá gbọ́n tó sọ, àwọn náà mọ̀ pé yes, ọ̀rọ̀ lọkùnrin yìí sọ yìí o. So abẹ̀yìn ni ìwọ̀nba tí ẹ bá lè ṣe, ẹ má ṣaláì bá wa subscribe sí ní YouTube, kẹ́dẹ̀ follow wa, kẹ́ like ní Facebook, ẹ comment, ẹ jẹ́ kó máa lọ. Ọlọ́run àtúbọ̀ máa ran gbogbo wa lọ́wọ́. Láì fi àkókò mi ṣòfò, ibi tí mo wá lé ní ibi tí gbogbo yín mọ̀ ni. Mo dẹ̀ wá ti bínú. Ìyá mi kan máa ń sọ ní tí bá ti ń kọ àwọn orin kan, ó lóun ti mọ̀ pé ìjà ni mo bá dé. Ìyẹn ni mo ṣe rọra dọ́gbọ́n ẹ̀ lénìí tí mi ò ṣe kọ orin yẹn, tí mo ṣe gbé mi wá, tí mo dẹ̀ jó dáadáa, kẹ́ má bàa mọ̀ pé ṣe ni mo gbé ìbínú dé. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀, ọ̀rọ̀ tó tó ìbínú ni. Ọ̀rọ̀ tó, in fact, mo jókòó mo ń wò pé báwo ni ìbá ṣe dùn mọ́ mi nínú, kí n ní special agbára kan, kí n wọ bí tó bá yẹ kí n wọ̀, kí n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yanjú wọn lọ. Ẹni tí ò bá dájú, tí ò ẹlòmíì ẹrù kó dájú ni, kì í ṣe kó dájú, ìṣe ó strong ni. Dáfídì bó ṣe pààyàn tó, ó súnmọ́ Ọlọ́run sì pàpà nífẹ̀ẹ́, torí kò déédéé pààyàn, kò déédéé pa láìṣẹ̀. Ojú ogun àwọn tó fẹ́ bà ti ìran ẹ̀ jẹ́, àwọn tó fẹ́ pa ti tiẹ̀, tó fẹ́ pa tiẹ̀ lára, tó fẹ́ báyé Ísírẹ́lì jẹ́, àwọn ni Dáfídì face. Ó dẹ̀ gbogbo eléyìí dẹ̀ mú kí inú Ọlọ́run dùn sí. David kills tens of thousands ni wọ́n kọ fún nínú Bíbélì. Wọ́n ní Dáfídì pa ẹgbẹgbàárùn nígbà tí Sọ́ọ̀lù pa ẹgbẹgbẹ̀rún. Look at the difference. Torí pé ó pa ẹgbẹgbàárùn, Ọlọ́run ò sọ yìí pé báyìí ni àwọn tó fẹ́ báyé ìran ẹ̀ jẹ́, àwọn tó fẹ́ kó ìran ẹ̀ sínú ìgbèkùn, àwọn ni David face. Ìdí ni mo fi máa ń tẹnu mọ́ gbogbo gbà fún yín nìyẹn pé inú Ọlọ́run a máa dùn sí ẹni tó bá jà fún ìran ẹ̀. Má ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Tẹ́ bá follow Bible yìí, tẹ́lẹ̀ mú Bible, ẹ̀ẹ̀kan ṣoṣo tí David ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ nínú Bíbélì, ẹ̀yin fúnra yín mọ̀ tí Ọlọ́run fi ojú ẹ̀rí náà. Ọlọ́run rán Samuel sí pé kó lọ sọ fún pé a fa ìjọba ẹ̀. Ṣé Samuel ni? Ẹ sọ fún pa máa fàjọba ẹ̀, yá pa máa gbàjọba náà lọ́wọ́ ẹ̀. Ẹ sọ fún pé idà ò ní kúrò nínú ilé. Ẹ sọ fún pé ìparun sọ̀kalẹ̀ torí pé ó dẹ̀ ṣe tí ò tọ́. Ìgbà tí wòlíì yẹn dọ̀dọ̀ ẹ̀, ó ní bó ṣe gbé kalẹ̀ fúnra ẹ̀ ló ṣèdájọ́ ara ẹ̀. Ó lẹ́ni tó bá ṣe irú eléyìí, ó ní kíkú ló yẹ kó kú, pa ló yẹ ká pa. Wòlíì yẹn wá sọ fún pé ìwọ gangan dẹ̀ lẹ́ni náà, torí pé ó ṣe nǹkan báyìí
sí ṣé Nábótì ni àbí Ùráyà yes ó nítorí tó ṣe nǹkan báyìí sí Ùráyà kíkú ló yẹ kó kú. ìdó mú kí Ọlọ́run dáríjì Dáfídì ni pé lójú ẹsẹ̀ ó mọ̀ pé lótìtọ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n ló Bíbélì sọ pé ó sì ṣubú lulẹ̀ ó fa irùngbọ̀n ẹ̀ ó fa torí ẹ̀ ó dojúbolẹ̀ ó po eérú sára ẹ̀ ó sunkún ó tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run lótìtọ́ lòun ṣẹ̀ ó dẹ̀ bẹ̀ Ọlọ́run dẹ̀ rí pé ètò òyìnbó ń pè ní true remorse ó tọrọ ìdáríjì yẹn ní láti inú ọkàn ẹ̀ Ọlọ́run dẹ̀ rí lótìtọ́ yìí pé láti inú ọkàn ẹ̀ ni Ọlọ́run wá dáríjì síbẹ̀ Ọlọ́run ò dáríjì délẹ̀délẹ̀ torí pé ó pa láìṣẹ̀ Ọlọ́run sọ fún pé ó sì máa jìyà yẹn o fún ìyà yẹn lára àwọn ìyà yẹn tí Dáfídì jẹ ní ilé Ọlọ́run tó yẹ kó kọ́ tí Ọlọ́run ò gbà fún kó kọ́ ìdùnnú Dáfídì ni pé kó kọ́lé fún Ọlọ́run ó ti ra igi ó ti ra yẹ̀pẹ̀ ó ti ṣòkúta ó ti yọ búlọ́ọ̀kù ó ti yọ bíríkì ó ti ṣe gbogbo nǹkan kí iṣẹ́ bẹ̀rẹ̀ ló kù Ọlọ́run ní o ò lè ṣe iṣẹ́ o tó bẹ́ẹ̀ torí ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run tún ṣe débi pé àwọn ọmọ tó bí gan tún dìde ogun tì í lára àwọn ìjìyà tọ́lọ́run fi tọ́rọ́ Ọlọ́run sọ wípé idà ò ní kúrò nínú ilé ẹ̀ Ọlọ́run ò kì í kó ọ̀rọ̀ ẹ̀ jẹ mò ń bà mí tí débi tí mò ń lọ so inú Ọlọ́run á máa dùn téèyàn bá jà fún ìran ẹ̀ ẹ wo Mósè the same thing ni Mósè jà fún ìran ẹ̀ ó jà takuntakun wọ́n ìwé Bíbélì tá a kà yìí sọ wípé Mósè rí àwọn ọmọ Íjíbítì kan wọ́n bo ọmọ Ísírẹ́lì wọ́n ṣe wọ́n báṣubàṣu wọ́n nà wọ́n nínàkúnà inú bí Mósè pé ìran mi lélẹ́yìí ẹ̀yà mi rèé tíyà ń jẹ lóko ẹrú yìí wọ́n ní Mósè fi ìbínú ó dẹ̀ ṣubú lu àwọn ọmọ Íjíbítì yẹn wọ́n ló lù pa ó lù pa tó ṣe kí ni ó tún sín ó bẹ̀rì ẹ̀ ó walẹ̀ ó sín síbẹ̀ kò kẹ́nìbọ̀dì má bàa mọ̀ ó dẹ̀ sọ fún wọn pé ẹ̀yin ọmọ Hébérù ẹ má bára yín jà mọ́ kò sí wàhálà ó lọ nítorí pé ó pààyàn yẹn Ọlọ́run ò torí yẹn sọ pé òun ò nílò àbẹ̀gbápá Ọlọ́run bínú sí Mósè kì í ṣe torí èèyàn tí Mósè pa lọ́lọ́run ṣe bínú sí o ẹ má justify ọ̀rọ̀ bíbí sọ pé ó dáa kéèyàn pààyàn when you kill innocent souls when you are in war Ọlọ́run tó bá jẹ́ ojú ogun ló wà tó ń jà fún ìran ẹ tó o bá pa ẹni o bá pa millions èmi gbàgbọ́ pé Ọlọ́run ò lè bínú sí torí nínú ojú ogun nǹkan méjì ló ń ṣe ó dìfẹ́ǹdì ara ẹ ó dìfẹ́ǹdì ẹ̀yà ẹ tó torí ẹ̀ ń jà Ọlọ́run ò lè bínú sí méjèèjì ẹ̀ṣẹ̀ ègún tó máa wà lórí ìran kìíní tàbí kejì ni wípé àwọn olórí wọn tó sún wọn débi ogun àwọn gangan ni Ọlọ́run máa gbé yẹ̀wò pé sẹ́ni ló fa ogun yìí tàbẹ́ni òun lọ́lọ́run máa dá lẹ́jọ́ ẹjọ́ yẹn ò sí lórí tiẹ̀ pé wọ́n jà fún ìran ẹ̀ yẹn inú ò lè bí Ọlọ́run sí rárá mo gbàgbọ́ bẹ́ẹ̀ so tí n bá ní àǹfààní máa jà á mo dẹ̀ máa jà á mo dẹ̀ mọ̀ pé wọ́gbọ́n wàá jà á wàá jà á tákòókò yẹn bá tó ẹ má jẹ́ ká tanra wa jẹ má jẹ́ àparọ́ fúnra wa innocent people tó bá bọ́ lọ́wọ́ ẹ wàá jẹba ní lórí Ọlọ́run á bínú sí ẹ. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé oh Nátánì ni good I thought it's prophet Samuel mi ì mọ Bible Ọlọ́run á kó mi yọ àìmọ̀ Bíbélì yẹn ó fìyà ń jẹ bí bàjẹ́. Now kí n má fi àkókò ṣòfò ṣe rí in tí mo fẹ́ sọ lẹ́nu ẹ bá mi pín prógrámù yìí mo bẹ̀ yín ẹ pín ó ń wọ́ nílẹ̀ kí ló ṣe màmá mi Yẹtì ẹ káàbọ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ máa bá wa sọ ẹ máa pè wọlé lẹ́nu. àwọn eléré fíìmù ni mo torí wọn wá lẹ́nu àwọn eléré fíìmù eléré orí ìtàgé eléré àgbéléwò gbogbo yín pátápátá ni mo torí ẹ̀ wá. ẹ mà dájú o ọ̀dájú mà ní gbogbo yín o
ìjẹkújẹ mà ní gbogbo yín o. Ó mà ṣe láyé o Yorùbá nítorí sùúrù pé àwa ìran Yorùbá yà kàn dẹ̀ ní sùúrù ìbá má ṣe sùúrù ta ní gbogbo ẹ̀yin tẹ́ pera yín lólérò orí ìtàgé ó yẹ ká pa yín dànù ni ká gé orí yín dànù kẹ́ kú dànù. Buhari tẹ́ ṣe rálì fún ní 2015 2019 ẹ̀yin àti ẹ̀dà lẹ́mí ẹ tún kóra yín jọ ẹ tún lọ sọ́dọ̀ àwọn kan tún lẹ́ ń ṣe rálì fún wọn kò ní yẹ gbogbo yín orí ọmọdé orí àgbà tí wọ́n ti ṣekú pa lọ́nà àìtọ́ àtẹlẹ́yìn tí àwọn Fúlàní pa àtẹlẹ́yìn tó lóṣèlú pa àtẹlẹ́yìn tí ebi pa gbogbo wọn la máa bá yín jà ẹ ní nísìmí lọ́jọ́ alẹ́ àfi tẹ́ bá tẹ̀jì ẹ̀yin ń bá wọn lọ ságbo olóṣèlú ẹ̀ ń kàmpé fún wọn gbogbo àwọn tẹ́ ẹ ti kàmpé fún kí ni àyípadà tí wọ́n mú bá àwùjọ àdàbí tẹ́ ẹ bá ń ná nínú owó mi rí àdàbí tẹ́ ẹ bá ń ná nínú owó àwọn tí wọ́n wà níta yẹn tí wọ́n wo sinimá yín pẹ̀lú ìrora pẹ̀lú ìbànújẹ́ ọkàn tí wọ́n ṣà ń wo sinimá yín ló dẹ̀ jẹ́ wípé kì í ṣe ọ̀fẹ́ ni wọ́n ń wò gbogbo bọ́n ti ń wò náà sanwó kò sí ẹ̀dá alààyè tó bá wo sinimá yín ó ti sanwó sápò yín ẹ ti ná nínú owó ẹ ná nínú owó ojú ẹ àdàbí tí wọn ò bá ná àwọn tí wọ́n ń gbé sinimá yín wò ṣé èrè ni wọ́n ń ta sinimá yín fún ṣé èrè ni wọ́n ń ta fún àbókù ṣé ọmọ Fúlàní ló ń wo sinimá yín àbọ̀mọ Ìgbò Yorùbá nínú àwọn tó ń wo sinimá yín 98% lọ́mọ Yorùbá nínú àwọn tó ń wo sinimá yín 98% ó tún lé gan lọ́mọ Yorùbá tó ń wo sinimá yín àwọn ìran Yorùbá ọ̀hún ni ikú ń pa lọ́tún lọ́sì yìí o àwọn ìran Yorùbá ọ̀hún ni ìyà ń jẹ lọ́tún lọ́sì yìí o kàkà kẹ́ ẹ jòkó kẹ́ ẹ ro àròjinlẹ̀ yìí pé tí Nàìjíríà ò bá wọ́ọ̀kì fẹ́ anybody ẹ jẹ́ ká pín sẹ́ ẹ̀yin wọ̀nyí ẹ̀yin yẹn jáde ẹ̀ ń tẹ̀lé olóṣèlú bẹ́ẹ̀ ṣe tẹ̀lé Jonathan nígbà ayé Jonathan nìyẹn kí lẹ mú bọ̀ nídìí ẹ̀ àbùkù lẹ fi kàn bẹ́ẹ̀ ṣe tẹ̀lé Buhari dé ẹ̀yin náà la rí tẹ́ pariwo tẹ̀lé Buhari Jídé Kòsọ́kọ́ Yínká Quadri Táíwò Hasan Ọ̀gá Bello gbogbo yín tẹ̀jẹ́ gbàgbà eléré Mr Latin Ọláìyá Igwe gbogbo yín pátápátá àtàwọn tí mi ò lè dárúkọ nínú yín tó ń jẹ́ ọ̀dọ́ láti ẹgbẹ́ pé àwọn tó jẹ́ ọ̀dọ́ sì ń wá bọ́n ṣe máa rí owó ẹ̀yin tí ẹ ti ń dàgbà nínú wọn kọ́ ẹ pín program ẹ jẹ́ kó dọ̀dọ̀ gbogbo wọn tó bá dẹ̀ wù yín ẹ má pín ọ̀rọ̀ tó kanjú ni gbogbo ara lákàn ó dìjọ akànkété rí àná á dìjọ kọ́ gbogbo wa ní náà gbogbo ẹ̀yin tẹ́tí ẹ̀ jí àgbàgbà tẹ́tí above 60 years nínú ọ̀sẹ̀ tá a lò tó yìí Ọ̀gá Bello ṣe birthday ó pé 70 years Mama Rainbow wọ́n sọ fún mi pé Mama Rainbow is more than 80 years ẹ̀yin tẹ́ jí àgbàgbà tẹ́ ti dàgbà níbẹ̀ ẹ ti fọwọ́ lẹ́rọ gbogbo yín sì ń sọ wípé wọ́n Nàìjíríà ẹ sì pariwo president for kíní kan for president ìṣẹ̀dá gbogbo àwọn tó ń wo fíìmù yìí rí táwọn ará bíi ti ṣekú pa tí wọ́n ti fìyà jẹ á bí gbogbo yín lérè á bí yín lérè no wonder tó ṣe lọ́pọ̀lọpọ̀ yìí tó jẹ́ pé ẹ kì í lọ́jọ́ alẹ́ tó dáa ẹ kì í lọ́jọ́ alẹ́ tó dáa ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ kì í ní ìwà yín ìṣe yín ló dẹ̀ ń fà á kí lẹ̀ wá kí lẹ̀ ń lé kí lẹ̀ ń wá kí lẹ̀ ń lé nínú sinimá dẹ̀ ń ṣe Ọlọ́run kẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀rí jẹ ẹ̀rí mu ẹ̀rọwó kọ́lé ẹlòmíì yín tún kọ́ hòtẹ́ẹ̀lì ẹ tún ní bísínẹ́sì míì tẹ́ ẹ tún ṣe pẹ̀lú sinimá yín tọ́lọ́run dẹ̀ ń fi ìbùkún sí ẹ lérò lẹ́yìn bẹ́ẹ̀ bá sọ pé há lásán lórí social media àwọn èèyàn á ti wọ́ lọ rẹpẹtẹ síbẹ̀síbẹ̀ ẹ ṣe ń pariwo tẹ̀lé olóṣèlú sọlọ́ṣèlú ló ń gàrí yín sáwọn ló ń bọ̀ yín ni kí ló dé tẹ́ kóra yín sí ìyọnu kí ló dé tẹ́ kóra yín sínú ègún ayérayé sáwọn ló ń fìdí yín ni àwọn náà ń bọ̀ yín ni àwa olóṣèlú mélòó ló ń wo sinimá yín
ṣé níbi tó ti ń ronú bó ṣe fẹ́ win election, ṣé nínú bó ṣe ń ronú bó ṣe fẹ́ rọ̀rọ̀ babaláwo kan lọ tó máa ṣiṣẹ́ fún kó lè win, ṣé bó ṣe ń ronú ẹ̀ ni ó ti fẹ́ ráyè wo fíìmù yín? Olóṣèlú tó bá ń wo fíìmù yín ó ti ń wò ó kó tó dòṣì kó tó bọ́ sínú òṣèlú, ó ráyè wò ó kó tó bọ́ sóṣèlú ni. God has blessed you. Majority yín nínú sinimá tẹ̀ ń ṣe Ọlọ́run kẹ́yìn Ọlọ́run pọ́n yín lé, síbẹ̀síbẹ̀ àìnítẹ́lọ́rùn bá tó jogún nínú ayé gbogbo yín, ègún tó jogún nínú ayé yín kò jẹ́ kẹ́ ẹ rántí wípé àwọn mẹ̀kúnnù wọ̀nyí là ń ṣe sinimá fún. Àwọn ló wò wá. Tẹ́ bá ṣe fíìmù yín tí wọ́n bá wò kí lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ká dáa fún yín. Ẹ̀yin olè oníjẹkújẹ, Ọmọlúkà ni mò ń jẹ́, kò sí tẹ́fẹ́ bá wà láti ta ní yín gan. A ní bàbá lákú bàbá yín. Ẹni tí mo bá sọ̀rọ̀ sí ẹ mọ̀ yín pé ẹ ti sú wa. Mo ti fi ìgbà kan àpíl sí yín náà, mo bẹ̀ yín lọ́tún, mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín, ẹ pín jọ. Mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín lọ́tún, mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín lósì, mo bẹ̀ yín lọ́tún lósì, ẹ jọ̀wọ́ ẹ gba ìran Yorùbá. Wọ́n gbé petition kan jáde, none of you single nínú yín ló sọ̀rọ̀ jáde tó sọ pé ẹ support petition yìí. Ẹ rí pé máa pa yín, àdàbí tẹ́ ẹ bá náwó mẹ̀kúnnù. Nínú àwọn tó ti kú tí pa, tí àwọn olóṣèlú pa nípa ìwà burúkú ọwọ́ wọn, àdàbí tẹ̀yìn gan ò bá ná nínú owó wọn. Mo ń sọ ìdí fúnra yín mọ̀ pé èèyàn kan bá wo sinimá yín ó ti powó fún yín. Àìdá alágbéléwò wọ́n wò lórí Facebook, YouTube, tàbí Facebook náà ti rí wò, tàbí Netflix náà ti wò, tàbí sinimá náà ti lọ wò, tàbí ra CD yín wọ́n gbé sínú ilé wọ́n wò, wọ́n ti powó sápò yín, ẹ mọye tẹ́ ẹ gbà. Ẹ jẹ wẹ́tẹ́wẹ́tẹ́ ìyà. Ẹ kì í lálẹ́ tó dáa. Ngbò bá yá gbogbo tẹ́ ẹ ṣe pẹ̀lú èrú yìí kàkà kó jẹ́ èrè fún yín lọ́jọ́ alẹ́. Ngbà bá dọjọ́ alẹ́ yín ẹ wà máa gbé àbọ̀ bára lẹ́ wà máa tọrọ ẹran lágájá lọ́wọ́ ó kú lọ ikú ti fẹ́ máa pa ẹ̀rọ ayé yín lóde. How many actor or actress ní Bollywood ló wá tọrọ bára lọ́jọ́ alẹ́? How many Hollywood actors or actress lẹ́rí tó gbé bára lọ́jọ́ alẹ́? Mélòó nínú wọn ló wá gbé bára? Tó ní kẹ́ gbé bára torí ẹ̀ ṣòótọ́ pẹ̀lú dẹ̀ ń ṣe. Èké pọ̀ jù nínú ọ̀rọ̀ yín, àgàbàgebè. Àwọn tó ń ṣoore fún yín àwọn lẹ̀ ń fi bí san fún wọ̀nyí. Àwọn tó ń ṣoore fún yín àwọn lẹ̀ ń fi bí san fún. Àbẹ́ ẹgbẹ́ polóṣèlú kan lọ ra fíìmù yín, ó ra 1000 copies nínú fíìmù yín, ó wá ha fáwọn èèyàn, ó fi ṣe empowerment fún wọn. Ẹ̀yin gbọ́ rí ni àwọn mẹ̀kúnnù yìí ló wò ó kán tí àfi lè pàrònú Nàìjíríà rẹ pé ẹ ṣáàjà wò ó ká ṣáà pàrònú rẹ. Àtẹ̀lé tí ò ní túmọ̀ nínú fíìmù yín, everybody will just try to watch just to keep themselves busy. Ọ̀pọ̀ gbogbo ẹ̀ ibi lẹ fi ń sọ. Ojú gbogbo yín fọ́, orí yín dọ́ta kò sọ́pọlọ ń bẹ̀. Ẹ ríran rí tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. All you can solicit for, all you can talk about is how to vote, how to go back for election in 2023. You don't even think of how things will be better. Fulani is about to take over Yoruba land. You don't even think about it. Ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ. Tàbójú yín fọ́ ni ẹ̀rí gbogbo ẹ̀. Ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Tí wàhálà àti ìdààmú tó bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́ni, ẹ̀yin gan ò lè nísinmi, no matter how powerful, how rich you are. Ẹ lè nísinmi, kò lè sí rest of mind sí mú yín. Reality lẹ́gbọ́n lẹ́nu wa. Gbogbo tẹ́ ń pọ́nlé within a minute wọ́n á sọ iná sí iwájú. Bí ìsọpá wa o, àwọn Fúlàní tẹ́ ń pọ́n wọ̀nyí wọ́n á sọ iná sí iwájú. Look what is happening. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ l'Ábùjá lẹ́ni, ẹ̀wọ̀n àrà tó fi ṣọ́ọ̀bù àwọn ọmọ Ìbò dá àtàwọn ọmọ Yorùbá díẹ̀díẹ̀ tó fara fá ń bẹ̀. Ẹ̀wọ̀n àrà tó fi wọ́n dá láti àná láti wà lórí ẹ̀. Look what is happening in Lagos. Kàkà kẹ́ jòkó kẹ́ ronú. Mélòó nínú yín lórúkọ ẹ wọ top 10 richest people in the world?
tán bá list àwọn richest actors in the world sorúkọ yìí lè wọ bẹ́ẹ̀ ni tán bá list àwọn richest actors as a matter of fact the richest actors in the world as of today is from India. Bollywood actor ni America join yẹn àwọn Tyler Perry àwọn Will Smith àwọn Tom Cruise àwọn Karuk Khan from India àwọn Amitabh Bachchan all those people wọn ò ṣe ju tẹ́ ń ṣe wọn ò ṣe ju tẹ́ ń ṣe ṣùgbọ́n torí bẹ́ẹ̀ yìí fúnra ara yín ẹ fojú olóore ń gúngi àwọn tó ń gbé yín dìde ẹ ń tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ torí ìdí yẹn kò possible ẹ lè lálẹ́ reality lẹ́gbọ́n yìí àfi tẹ́ bá yí padà tẹ́ bá ṣòtútù òtítọ́ àti òdodo pẹ̀lú ìran Yorùbá. Kọ́mọ Ìgbò tó ra fíìmù yín bá fẹ́ lọ wo fíìmù Yorùbá ọmọ Ìgbò kó tó rà pé òun fẹ́ wò ó ẹ̀yin mọ̀ iye millions of ọmọ Yorùbá tá ti wò ó. Kọ́mọ Haúsá tàbí Fúlàní kó tó gbìyànjú pé mo fẹ́ wo fíìmù yín ẹ mọ̀ iye ọmọ Yorùbá tá ti wò ó. Síbẹ̀síbẹ̀ ibi lẹ fi ṣolóore èló náà fẹ́ gbé fún yín tó ń tọ́lọ́run fi kẹ́ yín whereas film industry you don't develop it ẹ gbìyànjú àti improve àtẹ̀yìn àti fíìmù tẹ́ ẹ ṣe wù ìrọ̀lẹ́ bá dé bẹ̀ ìrọ̀lẹ́ bá dé sáwọn agbéde Korea ni Korea ṣáà ń ṣe fíìmù mo dẹ̀ ń wo Korean film mi ò lè sọ iye Korean film tí mo ti wò àwọn Philippines àgbéde wọn náà wọ́n ṣáà ń ṣe fíìmù síta mo dẹ̀ ń wò even Indian ibi tí Indian ṣe dé ẹ lè rí Indian film tán fòyìnbó ṣe àfi tó bá yẹ pé translation ni tán translate ẹ̀ sí ní òyìnbó ẹ lè rí Korean film àfi tó bá translate ẹ̀ sí ní òyìnbó kí ló ṣe yín kí ló kọlu gbogbo yín tí gbogbo yín sùn tẹ kọrí sójú kan kọ́ bá rí nínú yín tó tiẹ̀ lè rún àròjinlẹ̀ yìí pé bí kan ṣe ń lọ nílẹ̀ Yorùbá yìí kò yẹ kó rí bí eléyìí forget about Nigeria kò sí tó kẹ́ anybody pẹ̀lú Nigeria tí ẹ ti ń pèrò pé kó dáa more than 60 years tí ò dẹ̀ dáa ṣèbí ilẹ̀ Yorùbá nìkan ò ti dá ẹ bèrè lọ́wọ́ àwọn tó wà ní north bóyá iná ń lọ lọ́hùn ẹ̀yin lẹ́ẹ̀ níná nílẹ̀ Yorùbá iná ò kì í lọ ní north ẹ bèrè nípa ọ̀nà wọn níbẹ̀ bóyá ó dáa tàbí kò dáa ẹ bèrè nípa ọ̀rọ̀ education wọn níbẹ̀ kí ló kàn wọ́n pẹ̀lú education wọn bá tó bá tiẹ̀ táwọn bá lọ nínú wọn ò strike wọn kí ló kàn wọ́n ẹ bèrè ṣebí Yorùbá ní gbogbo ẹ̀ ń jẹ níyà ẹ̀yin lẹ fọ́ǹsì education ẹ̀yin lẹ fọ́ǹsì gbogbo nǹkan ẹ̀yin lẹ mọ̀ pé eléyìí yẹ kó rí bí eléyìí ló yẹ kó rí bí eléyìí ẹ̀yin yẹn ní ìyá ẹ̀dẹ̀ ń jẹ wọ́n ní kò sí iná ní Nàìjíríà gbogbo iná tó yẹ kẹ́ lò nílẹ̀ Yorùbá wọ́n ṣáà ní ẹ̀ lọ́sọ̀dọ̀ wọn ẹ lọ́kàn fà èmi láwọn èèyàn síbẹ̀ tẹ́mi ẹ mọ̀ with my status I have a lot of people that I'm tí mò ń gather information lọ́wọ́ wọn iná ò kì í lọ lọ́dọ̀ tiwọn tí iná bá ń lọ bẹ́ẹ̀ ó pẹ́ jù within 5 minutes 10 minutes wọ́n tún ti dá padà ẹ jòkó ẹlòmí à ń jẹ gbèsè ara epo kó ṣàlè wo fíìmù yín ara epo kó lè rí fíìmù yín wò kò ní rí náà fi wò ara epo sínú generator I better pass my neighbor ìyẹn náà máa rí èéfín wọnú ilé ẹ kúkúkúkúkúkú èéfín abolé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ nínú ẹ̀ á dẹ̀ máa wo fíìmù yín kó ṣàlè múnú ara ẹ̀ dùn gbà tí ò sí ìrètí tó lè jẹ síbẹ̀ ìbílẹ̀ fi ń san ẹni tó bá fi ibi san ire ó di dandan kí ibi kó wọnú ilé ẹ̀ àyàfi tẹ́ ẹ bá ronú pìwàdà mo ń sọ ni kò sí nínú yín tẹ́ ẹ ń bọ́ mi ẹ̀ gàrí mi èmi ni mo ń bọ́ yín and I can prove it in every aspect mo wọ fíìmù yín nínú àmọ́ra fún ìyàwó mi èmi ó ti àwọn adé lẹ́bùn kan mo ní mi ò wo Yorùbá fíìmù mọ́ but ìyàwó mi lè para ẹ̀kú torí Yorùbá fíìmù àwò á lóun kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo lòun rí kọ́ nínú ohun tẹ́ ń wò ẹ̀kọ́ wo ló wà nù yẹ̀yẹ́ ntí lágún ọgbọ̀n ṣe òun ní tàmẹ̀dú máa ṣe ntájà ní wọ́n rán ṣe òun ní ajálágere á ṣe ẹ wà fún ní táìtù ọ̀tọ̀ọ̀tọ̀ oríṣiríṣi táìtù lẹ máa wá fún different title different film different story different title síbẹ̀síbẹ̀ people will watch you you refuse to improve yourself and then sọ fún yín either it is you that refuse to improve or Nigerian government ní òfin yín ní backup tó yẹ kán fún yín àwa ń sọ fún yín wípé solution is Yorùbá nation ẹ jòkó kẹ́ ẹ rò ó ṣé báwọn
akẹgbẹ́ yín lamẹ́ríkà ṣe ń ṣe fíìmù ṣé bẹ́ẹ̀ lẹ ṣe ń ṣe fíìmù ní nàìjíríà. wọ́n á gbébọn ẹ bá yìnbọn sí ẹ pa ìbọn tí ẹ ní rójú ìbọn yorùbá fíìmù shit. wọ́n gbébọn wọ́n yìnbọn pa wọ́n wá dibẹ̀ mú ò ní rẹ́jẹ̀ kó sùn. Nonsense. You refuse to improve because Nigeria will never give you any backup. Nigeria ò ní gbà fún yín. Inter sọ fún yín ni wípé ẹ fojú olóore ẹ fi gúgi. Ṣé gbogbo yín ṣé ibi kan ni gbogbo yín sùn tẹ kọrí sí ni kí ló dé? Ṣé báwọn àgbàlagbà tí wọ́n dàgbà wà láàrin yín? Wọn ò ṣe ru ọ̀la àwọn ọmọ tó ń fi ilẹ̀. Àbáwọn ọmọ tẹ bí nìkan lẹ pè lọ́mọ yín màmá Rainbow ṣé àwọn ọmọ yín nìkan lẹ rò pé jọmọ yín ni ẹ̀yin mo yí ọmọ tẹ ní sígboro ni. Sí ilẹ̀ Yorùbá tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí ìyá tí wọ́n ní tó bá ti lè gbọ́ pé ìyá Rainbow wà nù fíìmù ìtinú wọn máa dùn màmá ẹ jáde kẹ́ sọ̀rọ̀ fún ìran Yorùbá pé no ìyá tó jẹ Yorùbá ẹ̀ ó tó pẹ̀lú ọjọ́ orí yín màmá ó bàní lọ́wọ́ jẹ́ fún gbogbo yín pẹ̀lú ọjọ́ orí yín àṣà ìṣe Yorùbá gbogbo ẹ̀ ti kú ó ti tán nínú ẹ̀yin Nollywood gan àtúrí nínú yín tá kó sáṣọ Fúlàní àti Haúsá call me tribalistic or ethnic by God I don't bloody care. Ọlọ́run kẹ́ Yorùbá pẹ̀lú àṣà ìṣe èdè tó jọjú tó dára gbogbo ẹ̀ ti parẹ́ kí ni ẹsẹ̀sì yín. Amẹ́ríkà wọ́n gbé àṣà wọn lárugẹ níbẹ̀ pẹ̀lú àwọn onífíìmù wọn wọ́n upgrade in every day náà upgrade náà increase náà ṣe gbogbo nǹkan wọn. Àwọn Romans gbàbí wọ́n lè ṣe fíìmù tá jọmọ́ ti Romans tó jẹ́ àwọn Rome's history náà máa gbé jáde fantastically. India wọ́n gbé àṣà wọn àti èdè wọn lárugẹ díọ́lá but ẹ̀yin fúnra yín èdè yẹn ó ń kú àṣà yẹn ó ń kú everything is dying in your presence you refuse to improve. Ẹ fojú olórí ẹ fi ń gúngi a ní kẹ́ ẹ wá kẹ́ ẹ jẹ́ kájọ ṣe Yorùbá nation kájọ jà pé kí Yorùbá dúró lọ́tọ̀ nígbà ọmọ ìṣe láyé yìí ìgbà tí bàbá Awólọ́wọ̀ wà láyé ẹ gbàgbé pé gbà yẹn bàbá Ògúndé tó bá jẹ́ pé àsìkò yẹn ni pé bàbá Ògúndé pé àsìkò tí wọ́n ń ṣe yìí tí bàbá Ògúndé wà láyé pé irú àsìkò yìí ni ó ṣeé ṣe kí bàbá yẹn gan kó má ṣe tiwa mọ́ ṣùgbọ́n ní ìgbà tí bàbá Ògúndé wà láyé nígbà yẹn bàbá Awólọ́wọ̀ ẹ wo level tí wọ́n gbé sinimá dé nílẹ̀ Yorùbá wọ́n ṣe sinimá débi wípé àwọn òyìnbó wá ń bẹ bàbá Ògúndé ni pé jọ̀ọ́ jẹ́ ká bá ẹ ṣe sinimá ṣe bẹ́ẹ̀ mọ̀ náà ẹ̀yin fúnra yín that is your line ẹ mọ ìtàn tí mò ń sọ tí bá parọ́ àwọn bàbá dúró láti pọ̀ àwọn Oyin Adéjọbí ẹ wo ọ̀nà tí gbogbo wọn fi ń ṣe sinimá nígbà wọn yẹn ẹni tí inú ẹ bá bàjẹ́ tó bá jáde àwo sinimá inú àdùn sinimá tí yóò tiẹ̀ ní kò ní ẹni move kò sí move kankan kò sí suspense nothing. ẹ̀yin lẹ́fà ègún nígbà míì a máa fa ìfàsẹ́yìn báńdó tó yẹ kó lọ síwájú ègún ó máa ń fà á torí ẹ fojú olóore gúngi ó wà lára tí ò jẹ́ kẹ́ tẹ̀síwájú. Where is Mr. Latin chairman the company àbí kí ló ń jẹ́ Délé Òdúlé Yínká Quadri Táíwò Hasan Jídé Kòsọ́kọ́ Ọ̀gá Bello Ọláìyá Igwe gbogbo yín yẹn ẹ pọ̀ bẹ́ẹ̀ Akin Lewis kí ló lóun tún jẹ́ gbogbo yín ẹ rántí ọjọ́ àti sùn you believe where is Rachel Oniga ṣe believe pé ó máa tètè kú bẹ́ẹ̀ yẹn ni ọlọ́jọ́ dé ó mú lọ ẹ jòkó kẹ́ ronú kẹ́ ro àròjinlẹ̀ tá a bá ń bá kínní lọ bí eléyìí tí ò dẹ̀ sí any different mélòó nínú yín ló wọ́ọ̀tì $100 million nínú yín ẹ̀yin Nollywood ẹni tó bá wọ́ọ̀tì $100 million nínú yín kó jáde kó sọ ìrọ̀lẹ́ pa kò sí inú yín tó wọ́ọ̀tì $20 million gan ó lè ní ẹni tó bá lóun wọ́ọ̀tì $20 million nínú yín ó lè ní kò wọ́ọ̀tì ẹ̀ ìrọ̀lù pa ó fi fọ́ǹbù ni. But look at those people in America, the Hollywood actors, the Bollywood, the Korean actors,
ẹ wo wọn náà wọ́n bá ní rètí wọn bó bá tiẹ̀ máa parọ́ kán mọ́ rírú ẹ̀ rí Tyler Perry mọ̀ ní private jet kẹ Will Smith náà mọ̀ ní kẹ kí ni ṣe gbogbo yín àwọn majority wọn náà ní private jet Arnold Jet Li Jackie Chan all of them gbogbo wọn náà ní private jet tí wọ́n ń lò láyé ara tiwọn kò dẹ̀ sí nínú wọn tí private jet wọn lè less than $10 million ìwọ ní $10 million ní gbogbo network àti ilé tó kọ́ àti gbogbo tó lò ní láyé yẹn so wọ́n ti $10 million rẹ lọ́jọ́ kọ́ tẹ́ ẹ̀ bá dẹ̀ ti ṣòtítọ́ kẹ́ ẹ ronú pìwàdà kẹ́ ẹ turn back you will just discover that all of you àdọ̀jọ́ tó bá ti yẹ kẹ́ ẹ sùn tó yẹ kẹ́ ẹ fẹ̀yìntì kẹ́ ẹ jẹun ẹ wà gbé bàbára lágbájá ara ẹ ò yá mo ń wò kan láàárọ̀ tán gbé jáde nínú fíìmù tán lágbájá ló dàrẹ́tì fíìmù báyìí ó dàrẹ́tì fíìmù báyìí sáré ò yá ó ní diabetes wọ́n ti gẹ̀ẹ́sì ẹ̀ imagine that statement film director ẹjọ Tyler Perry tí wọ́n kọ́ as tó ti fi ìgbà kan rí jẹ́ richest actors in the world Tyler Perry ẹjọ fíìmù mélòó ló ń ṣe iṣẹ́ tó ní bẹ́ẹ̀sì lé lórí jù is film director look at him imagine ẹni tó direct fíìmù wọ́n ka fíìmù bíi 8 9 10 sílẹ̀ pé òun ló direct yẹ síbẹ̀síbẹ̀ ìgbà bára náà wà tọrọ fún wọ́n gé ẹsẹ̀ wọ́n gé apá ẹ̀ wọ́n gé orí wọ́n ti gé oríire ẹ̀ mọ́ kíní kankan ẹ̀ tí rí kankan mo sọ fún yín tẹ́ bá mọ tó ń ṣubú bọ̀ tẹ́ bá mọ tó ń bọ̀ wà láìka sọmọ́ bí láì gbogbo yín gan ẹ máa tẹ́ bá lọ́lọ́sẹ̀lú ẹ̀ máa lẹ̀ wọ́n lókun ni. bẹ́ẹ̀ náà nìkan jáde ní òkè gbà yẹn tó ní wọ́n láwọn youth yẹn ó ní gbóńdàmú orí àwọn youth náà accept pé gbóńdàmú orí wọn idiot tó lóun jẹ́ Desmond idiot. ẹ ṣe jòkó kẹ́ ru àròjinlẹ̀ náà look at the people in the community bóyá bí kan dẹ̀ ṣe lọ ní community yẹn lẹ́yìn fi make owó ti yí yìí ti tán lówó kò sí bí ẹni náà ṣe ní owó tó tọ́lọ́ bá sọ pé títàn á débà èmi a máa sọ fún yín pé nínú ìtàn ní gbogbo àgbáyé ní gbogbo àgbáńlá ayé wọ́n máa mọbi tán fi Abíọ́lá sí Abíọ́lá máa wà ní nọ́mbà 20 kìíní kan nígbà kan rí lágbàáyé ní gbogbo Áfíríkà kò mà sẹ́ni tó lówó tó Abíọ́lá nígbà kan rí Abíọ́lá òun dà lẹ́nu owó ẹ̀dà lẹ́nu ara àwọn fámìlì kan tó kú l'Amẹ́ríkà o tó dẹ̀ jẹ́ pé that family they are still part of the richest people in the world up to today. àwọn Walmart family wọ́n kú ẹni tó ní company gangan tó ní Walmart tó kú àwọn ọmọ ẹ̀ take over nínú àwọn tó lówó jù láyé lé ní top 20 àwọn ọmọ ẹ̀ bíi 3 ló wà lára wọn. Abíọ́lá dà ọmọ Abíọ́lá mélòó ló wà lára richest people in Nigeria lẹ́nu I'm talking of Nigeria not in Africa. ẹ kó bó ṣe ń ṣe yìí lọ kò sí oyè tẹ́ bá kójọ tẹ́ fi ojú olóore ń gúngi ẹ má jẹ́ parọ́ fún yín ó máa tán kẹ́ ẹ tó kú á tọ́ lójú yín. Don't misquote me I love you all honestly speaking but ẹ ti mú wá ẹ ti sí wá kankiri I have advised you but you refuse to listen. ẹ ti tì wá kankiri for the fact pé mo tiẹ̀ lọ rí yín lọ́dọ̀ olóṣèlú tẹ́ ẹ̀ campaign fún olóṣèlú tí olóṣèlú yẹn àwọn náà ń bọ̀ yín ni àwọn náà ń gàrí yín ni fíìmù yín mélòó náà ń wò òkìkí yín mélòó ló àwọn olóṣèlú bá yín pariwo àwa tá à ń pò kìkì yín síta nìyí tí bá dọ̀dọ̀ rẹ mi máa tó bá rí fíìmù Ọdún Adékọ́lá yẹn mo ti láìkì bó ṣe ṣe bẹ́ẹ̀ ju ìyẹn náà fọ́ ní kí ni táìtù ẹ̀ ó yá òun náà sáré á lọ rà bí òróró rà á dán lódò á wò àwa yẹn là ń pariwo yín àwa là ń jẹ́ kẹ́ ẹ lókìkí àwa yẹn náà dẹ̀ pa lójoojúmọ́ àwa yẹn náà fìyà ń jẹ tán kidnap tán tó pa unnecessarily tó lọ́sẹ̀ ló fìyà ń jẹ tí wọ́n jẹ́ káwọn ọmọ wa wọlé sí school tí wọ́n jẹ́ ká rí school lọ tí wọ́n jẹ́ ká rí hospital wọ̀ tí wọ́n jẹ́ ká rí anything ṣe and yet you are supporting them. ẹ ṣe jòkó kẹrù àròjinlẹ̀ náà nínú Yorùbá nation wa tútù àwọn onífíìmù wa a máa compete ni
honest, we will be competing with people in India, with Bollywood and Hollywood. Honestly speaking, that is our plan. Tẹ́ ẹ bá mọ̀, eré sinimá lọ sí level tó jẹ́ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ní sinimá sílẹ̀ tó jẹ́ pé tó bá tó àkókò tí n bá máa gbé síta fún yín. I will collaborate with some people from United States of America, àwọn directors kan láti America tán group torí wọ́n pé wọ́n ṣe fíìmù jáde tó jẹ́ pé gbogbo àgbáyé ló máa gbà. Kì í ṣe fíìmù tẹ́ máa ṣe tó jẹ́ pé kò ní kọjá ilẹ̀ Yorùbá nìkan ló máa wò. Àwọn Korea ò gbédè, wọn ò gbé èbó, ìbọn ṣe fíìmù síta ayé dẹ̀ ń wò ó. Tí máa ká Korean fíìmù tí mo wo Jumangi, mo wo Seagull, mo wo kìnnìkan God, mo pọ̀, mo wo Kanchi, Chinchon-chuan-tan, Anta-chuan-chuan-chan. Mo ṣáà mo wo interpretation ẹ̀ nísàlẹ̀, ó dẹ̀ yé mi. Yoruba nation, when we achieve our own nation, a máa gbé sinimá eré àgbéléwò yìí, a máa gbé kúrò ní level tó wà yìí, a gbé sí àyè tí ó yẹ kó wà gangan, a máa gbé síbẹ̀. Ẹ̀yin ẹ jókòó, kẹ́ má múra yín gírí, kẹ́ má bàa dẹni ẹ̀yìn, ẹ múra yín. Mo sọ tèmi fún yín, ẹni tó bá fẹ́ pè kó pè, ayé ti wà fún kíkọ́. That is how it is. Mo ti sọ tèmi, ẹ fojú olóore ń gún gini. Tẹ́ bá wò mí gẹ́gẹ́ bí ọ̀tá yín, á jẹ́ pé ọpọlọ yóò pé. Ṣùgbọ́n tẹ́ bá wò mí gẹ́gẹ́ bí ẹni tó fún yín ní àmọ̀ràn, èpè tẹ́mi fi sí mo ní láti fi sí torí pé ó yẹ kó gún yín lára kọ́ṣẹ́ ni, kó gún yín ní kẹ́ṣẹ́. Kẹ́ jókòó kẹ́rù àròjinlẹ̀ pé sọ́mọkùnrin yìí tó ń bá wa jà, èpè ò kì í fi àìṣẹ́ ń jà. Tẹ́ ẹ bá pinnu tẹ́ ẹ ronúpìwàdà lẹ́yìn, èpè ò lè jà yín. Kàkà kẹ́ ẹ máa lọ sẹ́yìn bí mo ti sọ, ẹ máa lọ wájú ni. Bọ̀ tẹ́ ẹ bá kọ̀ọ̀kan lẹ̀, tẹ́ ẹ pàpà ń tẹ̀lé àwọn olóṣèlú yẹn against àwọn aráàlú tí yà ń jẹ tí wọ́n ń pa lójoojúmọ́ nípa àìsí oúnjẹ, àìṣètò, àìṣe ẹ̀tọ́ tó tọ́ fún gbogbo aráàlú. Ẹ máa ṣòfò pẹ̀lú gbogbo owó tẹ́lẹ̀ kó jọ yẹn ni. Ẹ gbóhùn sókè. Hello, Bọ́lá Lúkà. Ẹ máa ṣe o. Ṣé ní ẹ̀ka lẹ́dẹ̀kú ẹkú iṣẹ́ náà rábọ́ kí yín náà? Òyìsì. Ṣé ní ọ̀rọ̀ àwọn olólùwò tẹ̀gbé wọn? Mi kù gan-an because mi understand ìkan tó fà tó fi gbogbo kan tó ń ṣẹlẹ̀ gbogbo Nàìjíríà yẹn ẹni gbogbo generally wọ́n dẹ̀ dákẹ́. Gbogbo wọn dẹ̀ dákẹ́, mi ò rí inú ẹ̀rí láyé mi ò tẹ̀ mi ò in fact mi ò tún ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn rí. Òbọ̀ kan náà gbé woman kan wá sí ṣíṣú ẹ̀kan lọ́jọ́ kan tó ń interview máa yẹn àwọn máa tẹ̀tì àwọn àgbàlagbà ló bíbí náà ni àwọn máa tó ẹ̀dọ́sì Tinubu APC ni wọ́n ò pé kí lè rí jẹnu kí ni bẹ́ẹ̀ni ló ń gbogbo kò tẹ̀ ṣe àwọn tẹ̀lé ẹ̀dọ́sì àwọn tí wọ́n wo fíìmù yìí ni àwọn mẹ̀kúnnì náà ló ń wo fíìmù yìí ló ń jẹ́kọ̀ wọ̀nyí ọmọ tó ṣe ń lọ fún yín èmi náà wò náà pé ọkẹ́ ẹ̀fọ́ yín sáyẹ̀wò gbogbo wọn bẹ́ẹ̀ yẹn sì tó bá yá wọn náà wọn kọ́ lé 50 million 60 million èlò lọ́wọ́ nínú múbì tó ń ṣe gbogbo kọ́ṣà tí máa fẹ́ bèèrè yẹn wọ́n dẹ̀ dákẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn dákẹ́ ẹ wo ìjà ẹ̀yà àná àbíjẹta ni ìjọba fasilaso náà sọ̀rọ̀ tẹ́ bá wo fídíò ẹ wá wo láì tó náà ṣe òun náà ó dà pé kíní ẹ̀ ti súnmọ́ òun náà sọ̀rọ̀ ìjọba fasilaso sọ̀rọ̀ inú mi dẹ̀ dùn fún láì tó ṣe yẹn kẹwàá gbogbo ẹwọ gbogbo wọn tó ń sáré pẹ̀lú ọmọ Tinubu tó ń sáré pẹ̀lú olú ọmọ tó ń ṣe tó ń wọ aṣọ APC gbogbo láì gbogbo bá wọn kò wọ èyí lẹ̀ ń pa mí kò lè mo tí àti fẹ́ jẹ wọ́n kí ni táwọn bíbélì lè bẹ́ẹ̀ yẹn náà kí ni táwọn wọn tó lọ́wọ́ wà bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ sí kankan ní wọn tó ń sọ̀rọ̀ pa tó ń ṣẹlẹ̀ gbọ́n Yorùbá rárá kò sí títí kan àgbàlagbà títí kan èmi ti stop máa Yorùbá film 2020 mo ti stop láti máa Yorùbá film mi ò Yorùbá film mọ́ láti gba 2020 mo ti stop Yorùbá film nǹkan bó ti mọ̀ pé ìlọ́lọ́ ṣe ń bẹ̀ politician ni wọ́n òun ni fíìmù wọn yàtọ̀ síra náà wọ́n gbórúkọ kan síbí wọ́n lọ change orúkọ kan lọ́la wọ́n change orúkọ kan lọ́la.
ẹ má bínú jàre kíní. 音频输入模式。 láti yẹn ló kú ẹjẹ́ ń reset ẹ̀. ok ṣé wọ́n kọ́ lé báyìí. ẹ ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn. so èmi wá wò pé wọ́n ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀kọ́ dídẹ̀ dákẹ́ mo tó wọn àti gbogbo wọn mo ti stop Yorùbá fíìmù sí láti 2020 láti gbà tí strong Yorùbá nation ti bẹ̀rẹ̀ èmi ti stop because èmi ti rí pé politician ni gbogbo wọn gbogbo ọ̀tọ́ wa ti mú yẹn pátápátá títí kọ́ rí yọ̀ǹgò títí kọ́ rí àgbàlagbà títí kọ́ rí àgbà o gbogbo pátápátá ló endorse Tinubu APC PDP wọ́n dókítà mú pé sì ní kọ́kọ́ dìbò kí o mọ́ jáde àwọn yaba bàbá mi lò oyè ọkọ̀ kò sọ́kọ́ ọ̀ tẹ̀ kí ẹ̀ dẹ́gbẹ́ wọn tó kí àtọ̀ ọ̀fẹ́ kí ẹ̀ rárá nǹkan ẹ̀ ń ti wé wọn àfò kọ́kọ́ kọ́ ṣàgbówó tí wọn kọ́ endorse Tinubu ó tán kò sí kankan ní wọn tó kọ̀ dẹ́ Fúlàní lè nínú àwọn actress yẹn actor yẹn kó kọ̀ dẹ́ Fúlàní láíláí because inú Fúlàní yẹn náà ti ń jẹ because ọjọ́ wà ní àwọn Tinubu àwọn APC ó yà mí lẹ́nu lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Tinubu ò tí ì sọ kankan tó ń ṣẹlẹ̀ ní 2020 àwọn ọmọ guys tó pa lẹ́kì tó gèdè yẹn wọn ò tí ì challenge kò sí kankan ní wọn tó challenge yẹn how tí ọlọ́pàá tí sójà máa fi pa àwọn èèyàn ní tó gèdè kò sọ̀rọ̀ wọn ò dẹ̀ bí gbogbo ọ̀tọ́ tó ń sáré gbèlè Tinubu yẹn náà wọn ò dẹ̀ bí till now ẹ̀wọ̀n tó pa tó dáná sun Tinubu ò sọ gbogbo àgbààgbà ọba kankan ò dìde kó sọ̀rọ̀ lórí Fúlàní pé kílé tó sun ọmọdé búra ẹ̀ kò sí kankan ní wọn tó sọ̀rọ̀ wọ́n dẹ̀ dákẹ́ ẹ̀wá ní wọ́n Nàìjíríà ní ẹ̀lọ Kánò ẹ̀lọ Sókótó ẹ̀lọ dọ̀bálẹ̀ fún Fúlàní lórí pé fẹ́ jẹ pírẹ́sidẹ́ǹtì tí wọ́n Nàìjíríà nìyẹn ẹ̀tọ́ wáyé pé nǹkan tó wọn ní fẹ́ jẹ òjẹ́ kan gbọ́ wọ́n Nàìjíríà ló lọ Sókótó ló lọ pín bag of rice níbẹ̀ ló ń pè lóró ní south west fún àwọn family ẹ̀ ó ń pè lóró ó ń pín búrẹ́dì wọ́n lọ pín bag of rice ní north ọmọ ìyọ́n dẹ̀ dákẹ́ ọ̀hún dẹ̀ sọ̀rọ̀ wọ́n Nàìjíríà ní tí wọ́n lè jẹ́ wọ́n Nàìjíríà ní kó máa lọ dọ̀bálẹ̀ fún Fúlàní kó máa lọ pín bag of rice ní north kó wọ́n máa pín búrẹ́dì ní south west fún àyùbá àwọn ẹni bó ní wọ́n gbọ́ burú papọ̀ ní oníwọ̀n burú ni èmi mọ̀ pé láìpẹ́ gbogbo wọn tó wà tí múfì yẹn àti òótọ́ ni wọ́n alẹ́ wọn kì í da lóòótọ́ náà àárín kan tó ṣẹlẹ̀ sí wọn ìwọ tó bá ti mú nǹkan mọ́ kan alẹ́ ò lè da kò pọ́síbù bàbá mi ẹ jẹ́ pé kẹ́lẹ́ mi pè. ẹ ṣe jàre ẹ gbọ́n sókè à ń gbọ́ yín o. hello. ó yẹ kó kú yín lára. à ń gbọ́ yín sẹ́. ẹ kàrí sẹ́ pé ètò. ẹ ṣeun. ẹ rọ sà. ó lágbára ètò tẹ́ǹtì lálẹ́ yìí pọ́ìntì wà níbẹ̀ pẹ̀sì kékeré. ẹ̀wọ̀n ètò náà rí fúlàǹkó ẹ̀wọ̀n adé kíla ní kíní kan wọ́n fi lẹ́sẹ̀ onígbà bẹ́ẹ̀dì wọ́n wá pọ̀jù. ṣé bó yẹ kó ṣe rí nìyẹn ẹwà tọdún tó ń fi jẹ́ ti ń pariwo pé ẹ mú ní pírẹ́sì bẹ́ẹ̀ pé ọkùnrin kan fi lórí ọ̀rẹ́. ní iná sábà wá sí ẹgbẹ́ ìgbà ẹ má tẹ̀lé sọ pé òkè ẹ máa dúró ọ̀nà táwọn lè fi gbọ́nu pírẹ́sì yìí náà nìyí. ẹni mélòó ni wọn lè ṣe fídíò lórí dísìkì wọn sí àbí lórí YouTube mélòó ló ń tọ́ rí wọn máa tọ́ra wọn kọ́ ní 50 million ọ̀rọ̀ àwọn tó tẹ́lẹ̀ wọn bẹ́ẹ̀ ẹ gbogbo kí lọ́n gbé ọ̀hún ni. ìtú bá wọn kọ́ ṣe gbọ́n tó bá yá ṣì máa jáde wọn ló ti já bẹ́ẹ̀ lọ èyí tó bá yẹ ojú àgbà á dẹ́kun yẹn ní ọdún sọ́sù yẹn ọ̀kọ́ débi tó ti tọ́jú yẹn. ta ni yín gan ta ni wọ́n gan àtẹ̀yìn àti gírágírá yìí. ló lé oníjẹkújẹ gbogbo wọn. ẹ gbóhùn sókè. Hello, Ọmọlúkà. ẹ ṣé o. Ẹ kálẹ́ o. ẹ kálẹ́. Àbọ̀ Ọlọ́run á wà lórí kiri o. àmì àṣẹ Èdùmàrè. Kò tí fún àwọn ọmọ kò ní ṣe ìyàwó yín o àmì kì í sá. Ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn tán yẹn ọ̀rọ̀ wọn máa dùn yàn lóòótọ́. Ṣé ẹ rí ó dá ní pé ìtẹ́mi tí pẹ̀lú gbogbo ṣe. Ó dà pé ṣe ni Tinubu ti lọ kórè gbogbo àwọn ọmọ Nàìjíríà. Ó ti lọ kórè gbogbo wọn. Ó ti lọ kó sí ọ̀rẹ́ ìlú àwọn ẹ̀ka pàmbẹ́ yẹn. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀
wọ́n ń ṣàdítì náà wọ́n lè máa sọ̀rọ̀ fún wọn kí wọ́n má gbọ́ bó ti rú ọ̀rọ̀ yẹn títí pé ó dà ní ìròdé ìṣojú lásán náà wọ́n yóò lọ pé kí gbogbo ọmọ Yorùbá o kí wọ́n máa tẹ̀lé òun lẹ́yìn wọ́n sọ tàwọn student wọn ò dáhùn àwọn actress wọ́n ṣe tiwọn àwọn Nollywood gbogbo wọn wọ́n ṣe tiwọn bẹ́ẹ̀ ni àwọn ìyálọ́jà náà fàgèyí sẹ́yìn fígbó ojú lásán ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ èrè mẹ́ta tó wà ní Ọ̀rẹ́gùn yẹn pé bẹ́ẹ̀ ni tí kò kó gbogbo ọpọlọ àwọn ọmọ Yorùbá sí àwọn tí kò sọpọlọ tèmi ń bẹ ṣá o. wà kò sí tèmi náà bẹ o kò sí tèmi náà bẹ o bí wọ́n tí ò bá jẹ́ bèètì ẹ wo Madam Sajẹ tó ja àgbàlagbà wáyé mọ́tò wèrè tẹ̀sẹ̀tẹ̀ tó bá jọ́dọ̀ olú ọmọ olùyọ olú ọmọ ibi tó bá ti rí jẹ ló má dé ìgbà yìí ṣé gbogbo lẹ́kànkọ́ yẹn ṣówó wọn náà ti pọ̀ owó ẹ̀jẹ̀ gbogbo báwọn èèyàn ṣe ń kú tán ṣe ń pa àwọn èdè ọwọ́ àwọn Nollywood yẹn wà níbẹ̀ bọ́n ṣe ń pa wọ́n jọ ń pín owó ẹ̀ ní gbogbo lẹ́kànkọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ owó wọn ló tó bẹ̀ èèyàn mélòó tó ra fíìmù tó bá fi sọ tàwọn ará ìlú òyìnbó kò tẹ́ tó ra nǹkan kan mú à ń sọ ìṣáàbù lórí ike kò dẹ̀ tẹ́ tó ń wò mọ́gà òwúrọ̀ yìí ìgbà tí Yorùbá nation ti dé kò tẹ́ tó ráyè tó kó máa wò sí ọ̀rọ̀ bí a ṣe máa gba ẹ̀wà ó là fún un tẹ́lẹ̀ ọ̀rọ̀ àwọn tí kò yẹn mú kan ro ló dàgbé pé gbogbo ẹ̀ kò ń ṣe ìdílásẹ́ Tinubu ń rìn bìkọ́ bá a ṣe ń kọ̀ sí ti gbogbo wọn tó tọ́jà ń hùwà burúkú tí wọn ò sọ̀rọ̀ ẹ wo àwọn Nollywood wèrè kan bọ́ síta ìgbà kan bọ́ síta tán ṣe láyé jẹ́ wọ́n sọ pé wọ́n bá Tinubu sọ̀rọ̀ pé bí àwọn asuu wọ́n ṣe máa padà táwọn ọmọ máa padà sí skul ìjẹ́wọ́sọ̀ wọn ò sọ owó náà wọ́n ń pààyàn lọ́tọ̀ wọ́n pààyàn ọ̀pọ̀ ẹbí kò jú lásán ni Ọmọlúkà kò ṣojú lásán ni Ọlọ́run á gbé wa dé ilẹ̀ gbogbo kò tí Tinubu bá ń ṣe ó kúrò kó jẹ́ ìdí àlòkù lọ gba kò sí ẹni tọ́lọ́run lò Ọlọ́run máa tó bá fò tó dẹ̀ yẹ kó lọ gba gbogbo agbára àgbáyé Tinubu mo mọ̀ pé kí ẹ jẹ́ ká sílẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́dàá àwọn ọmọ Yorùbá máa ṣe fún gbogbo wọn. Ẹ ṣeun adúpẹ́ o ó yá jẹ́ ká gba ìpè díẹ̀ sí 07046092484. ẹgbọ́n sókè bàbá mi. Hello, Ọmọlúkà iṣẹ́ ẹ kú ètò ọba lè dá o. Yes sir. Ṣé rí àwọn òṣèré Nàìjíríà wọn ò ní rònú ni tó bá jẹ́ pé wọ́n ní rònú ni wọ́n mọ̀ wípé number one Nàìjíríà kì í ṣe ọkàn wọ́n á dẹ̀ mọ̀ pé gbogbo àwọn olóṣèlú táwọn ń tẹ̀lé wípé ọmọ ọ̀dọ̀ wípé ẹrú náà jẹ́ lábẹ́ Fúlàní so òye wọn owó ìwọ̀nba ṣéǹjì tí wọ́n ní ó ti bò wọ́n lójú ṣẹ̀dẹ̀ wá rí nǹkan tó wá ṣẹlẹ̀ yìí àwọn ìjọ Nàìjíríà as a country òun ló fi àyè gba gbogbo ọ̀nà tó ń ṣe gbogbo bùgá tó ń ṣe yìí pé wọ́n lo mọ́tò gbogbo nǹkan tó ń ṣe yìí kò ń ṣe ibi tèmi wáyé wọn kì í firú nǹkan bẹ́ẹ̀ bùgá sí àwọn èèyàn because oníkálukú ń live life ẹ̀ oníkálukú dẹ̀ wà òkè láyé ara ẹ̀ èèyàn kan lè mọ́tò bùgá péyàn kan níbí báyìí torí pé kí ni tẹ bá ń ṣiṣẹ́ tẹ bá fẹ́ ra mọ́tò any choice of mọ́tò tó bá wù yín wọ́n kàn máa béèrè 3 months pay ni wọ́n máa béèrè lọ́wọ́ yín wọ́n dẹ̀ wò ó pé ok irú iṣẹ́ báyìí lẹ́yìn ṣe irú owó báyìí lẹ́yìn gbà ok mọ́tò tẹ dìmáàdì fún yẹn ẹ wọ́ ọ̀tẹ̀ ok mọ́tò tẹ dìmáàdì fún yẹn ẹ wọ́ ọ̀tẹ̀ ẹ lọ fún mọ́tò báyìí it's as simple as that oníkàlùkù ń gbé láìpẹ́ tó wù gbogbo kọ́bọ̀dù tó ń ṣò nínú kíṣìn wọn tó ń ṣò interior nínú yàrá wọn yẹn it's not a big deal Nàìjíríà tí kò dáa ló jẹ́ kí kó máa bùgá bẹ́ẹ̀ ni pé wọ́n ní ju bọ́n ṣe ní lọ ẹ̀yìn tẹ̀ ń dárúkọ 10 million ṣé wọ́n ní $500,000 ni as individual ṣe bí gbogbo àwọn obìnrin tó ń showcase ara wọn lórí social media tó ń bùgá lórí social media ṣe bí olóṣò ní gbogbo ṣé eré pọ́n ṣe náà fi rówó ni so environment Nàìjíríà ló fà á tó jẹ́ kó máa rò pé àwọn ní owó pé àwọn famous pé àpọ́nlé kan wà lára wọn kò sápọnlé kankan lára wọn because wọn ò wúlò fún ìlú
ok ẹ jẹ́ kí n sọ fún yín Ghana bó ṣe wà yẹn èèyàn tó jẹ́ kí Ghana tí Ghana níná lẹ́yìn tí Ghana fi ń bú sí fáwọn níná obìnrin ni artist dẹ̀ ni òun ló dìde òun ló sọ̀rọ̀ sókè táwọn YouTube fi dẹ̀ tó fi tẹ̀lé tíjọba fi reason pé ok nǹkan táwọn ń ṣe ó yẹ kò dá lóòótọ́ ó yẹ káwọn lè ṣe ná tó fi put effort tí Ghana fi níná lẹ́yìn artist lẹ́ tó bẹ̀rẹ̀ kinní yẹn ní Ghana so kí ni nǹkan tá a wá ń sọ then àwọn mídíà wa náà wọ́n tún contribute sí gbogbo nonsense tó ṣẹlẹ̀ nílùú yẹn wọ́n ti wà too secretive jù àwọn gangan ni Lucifer tó bá jẹ́ pé bíbá ẹni bẹ́ẹ̀ yẹn ni àwọn wèrè kan tẹ̀lé olóṣèlú bẹ́ẹ̀ yẹn wọ́n ti expose wọn mídíà ló máa expose because mídíà àti àwọn artists wọ́n jọ sing the same line iṣẹ́ mídíà ni pé kí wọ́n expose nǹkan tí kò dáa nílùú but ní Nàìjíríà àwọn mídíà wọ́n hide nǹkan tí kò dáa ni ká ní pé bíbá ẹni bẹ́ẹ̀ yẹn wọ́n ti ṣe tweet sí gbogbo everywhere wọ́n ní national TV wọ́n ti sọ pé àwọn òṣèré yìí o wọ́n ń tẹ̀lé àwọn olóṣèlú dẹ̀ tẹ̀lé wọn ò ṣe dáadáa fún ìlú kí lè rí sọ̀rọ̀ wọn àwọn èèyàn ti blast wọn àwọn èèyàn ti sọ̀rọ̀ wọ́n máa ti show tweet oríṣiríṣi ibi tí àwọn èèyàn ti ṣépè fún wọn táwọn èèyàn ti bú wọn tẹ́pẹ́ àwọn ọmọ ojú máa tì wọ́n ọjọ́ mi wọ̀n nílé jáde síta ṣùgbọ́n mídíà ní Nàìjíríà kò ṣiṣẹ́ kò sí kankan tó ń ṣiṣẹ́ nílùú yẹn economically ó ti cripple as a nation ipe ìlú ó ti cripple so òun ló yẹ káwọn àwọn dìdìrín kan kọ́ máa kóra wọn jọ kọ́ máa bìlí pé àwọn jẹ́ bákan tí wọ́n lè jẹ́ nǹkan kan tí wọ́n worth anything ṣe pé they are very useless as the useless politicians wọ́n tẹ̀lé they are birds of the same feather. So àwọn tó ń tẹ̀lé wọn àwọn ló ń fún wọn lápọ̀nlé àwọn tó ń rí wọn pé wọ́n ṣe kinní kan ló ń fún wọn lápọ̀nlé wọn ò ní àpọ̀nlé kankan so ìtọ́pá àwọn èèyàn dẹ̀ rí wọn pé wọ́n lo mọ́tò ńlá wọn ṣe kinní kan ló yẹ káwọn èèyàn máa ìyẹn làwọn èèyàn tẹ̀bàtì and kò dẹ̀ ń ṣe yẹn ló ń ṣayé kílù da kíjọba wà òun ló ń ṣayé kì í ṣe ayé àwọn celebrity táwọn èèyàn wá ń tẹ̀lé Nàìjíríà onofin lay foundation fúnra wọn àwọn ayé fake life àwọn ní majority àwọn youth fi lay foundation fúnra wọn ní Nàìjíríà yẹn because wọn ò ní access sí so many things gbàdébẹ̀ kò sí government tó lè provide anything fún wọn so they look up to the fake life people ilé irọ́ mọ́tò rọ́ tí gbogbo wọn kó jọ mọ́tò jìbìtì ilé jìbìtì tí gbogbo wọn kó jọ so ẹ wo bàbá mi wọ́n ní mo ní kí dá sí ní ẹja rẹ. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun a nílò gbé ìpè mí mọ́ eléyìí tí mo sọ yìí arọ ti rọ̀ mọ́ Yorùbá ní àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí bó dénú ẹ̀ àdójújú eléyìí tí mo sọ yìí ẹ gbọ́ kẹ́dẹ̀ gbégbèsè ẹ jáde ẹ sọ̀rọ̀ association bíi méjì lẹ́ní nínú àìyàn onífíìmù ẹni tampan ẹ̀dẹ̀ tún ní ANTP ẹ sọ̀rọ̀ ṣé bó ṣe ń pa àwọn èèyàn ní àárín ìlú yìí tó dùn mọ́ yín nínú ni tẹ́yìn bá róúnjẹ mẹ́ta jẹ ẹ má gbàgbé yìí pé millions of ọmọ Yorùbá ni wọn ò róúnjẹ mẹ́ta jẹ o a ti ṣètò tán mo ti disconnect ẹ yá ìṣẹ́jú kan ẹ ṣeun àṣeun àmín àṣẹ.
ẹ ṣé no go back ẹ ṣé jọ ẹ ṣeun tó ẹ ṣeun Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ANTP ẹ̀yin TAMPAN ẹ wo àròjinlẹ̀ kẹ wo ohun tá à ń sọ ẹ gbàgbé pé amògégùn ẹ kàn gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ pé àmọ́ ọ̀nà tó dẹ̀ fi lè jẹ́ àmọ́ ni pé tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ bá ro ọ̀rọ̀ yìí tẹ́ ẹ dẹ̀ rí òtítọ́ mú jáde nínú nọ́ọ̀sẹ̀nsì tí mo sọ tẹ́ ẹ rí sẹ́ǹsì níbẹ̀ ègún yẹn ò kì í ṣe ti ní kò ní dọ́dọ̀ yìí as a matter of fact àwa ní pílánì gan fún ètò mi ò sọ pé mo fẹ́ bá wọn ṣe mi ò ṣe gọ́vnà mi ò ṣe president mi ò ṣe kinní kankan ṣùgbọ́n mo gbàgbọ́ yìí pé tí ìran Yorùbá bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiẹ̀ eré sinimá àgbéléwò máa yàtọ̀ sí bó ṣe rí turn around máa dé bá gidigidi ẹrù àròjinlẹ̀ ẹ̀yin lẹni mẹ́sẹ̀jì tèmi ní sọ́jú bẹ́ẹ̀ lọ àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí bó bá dénú àdòdìdì àwọn àgbààgbà ló sọ bẹ́ẹ̀ àwọn àgbààgbà ló sọ àwọn àgbààgbà tó gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lánàá kí tó máa lọ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí wọ́n fẹ́ gbá ní South Africa tó ń pè ní kọ̀nífà vest ẹ̀ rèé o supporters vest oore vest is as quality as eléyìí tí Ronaldo lò eléyìí tí Man U yes ibi tí àwọn Man U tí wọ́n ti ń ṣe vest Chelsea tí wọ́n ti ń ṣe vest gbogbo wọn ibẹ̀ náà ti ṣe vest jáde is as quality as Ronaldo vest so òun rèé o wọ́n ti kó wá wọ́n dẹ̀ very chicken change náà dẹ̀ ní ká tà á vest tẹ́ ń wò lọ́wọ́ wa yìí $30 náà pé €27 ní Nàìjíríà ń bí ó jẹ́ 15,000 pẹ̀lú fìlà ẹ̀ gbogbo ẹ̀ jẹ́ 22,000 naira ẹ rà fún yàn kẹ́ fi ran àwọn ọmọ òun lọ́wọ́ wọ́n á gun aeroplane wọ́n á lọ́ọ̀jì sọ́tẹ́ọ̀ wọ́n á jẹ wọ́n á mu àdẹ̀ ní kì í ṣe pé Yorùbá ti níjọba a kàn ń gbìyànjú gbogbo eléyìí pé kó lè dáa náà ni ó la ti sọ pé quality ní ká fi bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ lọ ṣe fake a lè lọ ṣe ní 2,000 3,000 lọ́dọ̀ àwọn irú àyíká kó sọ́run yìí tẹ́ńtà ní 2,000 3,000 a lè ṣe irú ẹ̀ but eléyìí is top notch òun ni bó ṣe wà yìí so ẹ wo Yorùbá Royal Golden Stars òun ni Yorùbá Royal Golden Stars that is the Golden Stars of Yorùbá ẹ rà á ẹ jọ̀ọ́ ẹ rà á ní ìgbàjú 10 bó ti sọ fún yín ẹni tọ́lọ́run bá kẹ́ nínú yín ẹ ra ẹyọ kan tàbí méjì kẹ́ jẹ́ kí n ṣe test fáwọn èèyàn lórí program mi àwọn tó bá dẹ̀ win ẹ̀ ká dẹ̀ fún wọn ká pè wọ́n pé káwọn náà wá gbà á káwọn náà gbà kán wọ́n kó fi ṣakọ láàrin àwọn èèyàn àti London náà ti ṣe wá o kì í ṣe bí tó bá yẹ pé Nàìjíríà náà ti ṣe a ti lè ro ní 2,000 3,000 tá a ṣe jáde bọ̀ bó ṣe wà yìí kò ṣe é fabricate kò ṣe é duplicate kò ṣe é ṣe ń bí torí quality material tó fi ṣe yìí London nìkan ló wà ibi tán ti ránṣọ fún Chelsea Arsenal Man U Man City ibẹ̀ náà ti ṣe aṣọ yìí ibẹ̀ náà ti ṣe so ìyàtọ̀ wà nú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ dìmáàdì fún ti yín kẹ́ wá rà á ẹ pe nọ́mbà tí mo fi sórí fọ́nrán yẹn ìwọ tó bá fẹ́ rà fún àbúrò ẹ tó wà níbí kóun náà máa wọ̀ ọ́ kàn pọ́ Ọmọlúkà kó fún mi ládírẹ́sì ẹ̀ á dọ́wọ́ ẹ̀ kí wọ́n dẹ̀ fowó ránṣẹ́ sàkáǹtì ká dẹ̀ rẹ̀ ní tòwó síbi tó yẹ ká rẹ̀ ní tiẹ̀ sí èmi náà sọ pé mi ò lè ṣe wàhálà kí ni ìmọ̀ àwọn díẹ̀ ṣùgbọ́n wọ́n ní rárá o ẹ gbọ́dọ̀ ṣe tèmi ò dẹ̀ ní gbé nínú àwùjọ Yorùbá nation èmi gan ò tí ì rówó ra tèmi ẹni tọ́lọ̀ bá kẹ́ ó lè rà fún mi o ṣùgbọ́n ẹ rà á kẹ̀jẹ́ ká polongo Yorùbá lágbára Ọlọ́run ìlà ẹ̀ náà wà ń bí o ìlà ẹ̀ wà ìlà ẹ̀ rèé òun ẹ ti rí ìlà ẹ̀ rèé so abẹ́ẹ̀rí ń tọ́kọ sí ni òun ni Yorùbá Royal Golden Stars Golden Stars of Yorùbá land orúkọ wọn nìyẹn a ní rí ju báyìí lọ o kí Ọlọ́run kó fún wa ní orí ọ̀fẹ́
Ọmọlúkà please I need one. Ẹlẹ́yẹlé Adépọ̀jù. Ẹ pè mí lẹ́yìn ètò. Nọ́mbà mi lẹ ti rí yẹn 07046092484. Ẹ kàn send message lásán pé Ọmọlúkà I need one. Tẹ́ bá ti send message tí mo ti mọ̀, màá fún yín lákàntì ẹ máa sanwó yẹn sí. Tẹ́ bá ti sanwó síbẹ̀, ẹ send address bí tá máa send ẹ sí ẹ dẹ̀ lọ pick ẹ ńbẹ̀. Tẹ́ bá dẹ̀ wà nítòsí ọ̀dọ̀ mi, dédé ló ṣe ní ó bá tán. Ẹ ṣeun mo dúpẹ́ o. Orúkọ mi lọmọlúkà lẹ́ẹ̀kan sí 07046092484 07046092484. ẹ má pè dàrẹ́tì o, nọ́mbà yẹn wọ́n ti suspend ẹ̀ ti pẹ́. Bẹ́ẹ̀ pè dàrẹ́tì ìní gbé, èmi ò tiẹ̀ wá lè fi pè. Bẹ́ẹ̀ bá pè ó lè ríngì but mi ò ní gbé. Ṣùgbọ́n WhatsApp ẹ̀ ọwọ́ kan ni píọ́m ó lọ nìyẹn. Only WhatsApp nìkan ni kẹ́ ti pè. Kò ní jù bẹ́ẹ̀ lọ. Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ pàdé wa lọ́la. Èyí tí mo tún mú bọ̀ lọ́la tuntun ni o. Ẹ mọ̀ ìpojúmọ́ kan ara kan ni Ọmọlúkà. Yorùbá nation dandan ni kíákíá.